bàbá takú ti jésù ti kàn jàgbọ̀n wọ́n ti kàn yọnu bẹ́ẹ̀ ni wọ́n kàn yọ́yọ́ o lórí ọ̀rọ̀ prophet sam olúwalọ́ àtìyàwó wọn ẹ wò ó arábìnrin kan jáde o ṣe ló ń fi sí wọn lára wotowoto ní o lórí ọ̀rọ̀ prophet sam olúwalọ́ yìí òun ní gẹ́gẹ́ báwọn ti ṣe mọ bàbá takú ti jésù sí wípé tá bá ní ká máa kà á ní méní méjì mẹ́ta láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run tí máa ń sọ̀rọ̀ tí sì máa ń sojú abẹ́ǹkó tí máa ń sòótọ́ ọ̀rọ̀ wípé bàbá takú ti jésù jẹ́ kan gbòógì lára wọn. arábìnrin sọ wípé òun ò wá mọ̀ nǹkan tó dé o tó wá jẹ́ pé bàbá takú ti jésù fẹ́ máa bàyà sí o wípé wọ́n ti fẹ́ máa ṣe bákan ọ̀rọ̀ yìí ti fẹ́ máa lọ́wọ́ kan ààbò sínú o lórí ọ̀rọ̀ prophet sam olúwalọ́ ní iṣẹ́ àwò arábìnrin ń jábọ́ bẹ́ẹ̀ náà ló ń ré bọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé àmọ́ ọ̀rọ̀ wọn ò dùn lẹ́nu tèmi ẹ jẹ́ ń gbóbìnrin ọ̀hún wọlé kẹ́yìn náà kẹwàá gbọ́ bó ti ṣe ń ṣẹlẹ̀ gangan tó ráhùn yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀hún ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ̀tá ẹ jẹ́ ń gbé wọlé kẹwàá gbọ́ àwọn òkú ọ̀rọ̀ tí ń jù sí bàbá takú ti jésù lórí ọ̀rọ̀ prophet sam olúwalọ́ àti ìyàwó wọn àmọ́ kó tó di pé mi gbé yín débẹ̀ ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pẹ́ bí níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun tó yẹ pé ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ dákun dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é òun gangan ni ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé láì dé ìnàpẹ̀nu ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online tv òkè láwà téńté. díẹ̀ káàtó sá o ẹ̀yin náà ẹ̀kan fọ̀rọ̀ ìṣirò ara yín pé ọmọ yín ni Olúwalọ́fẹ́ torí pé mo rí pé bàbá takú ti jésù wà nínú àwọn olóòótọ́ ní orí social media yìí tó dẹ̀ jẹ́ kristẹni tó jẹ́ pásítọ̀ tó jẹ́ wòlíì tó dẹ̀ máa ń sọ òótọ́ bọ́rọ̀ ṣe rí ni wọ́n máa ṣe sọ bàbá yẹn ò ní yàsọ́ tún wọn ò ní yàsọ́ sí wọn ò dẹ̀ kẹ́ ẹ̀kan tó lè ṣe fáwọn wọn ò kí ẹ̀kan tó wùwù tó fẹ́ dà wọn ò kí ẹ̀ ṣùgbọ́n mo wá rí ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ pásítọ̀ Olúwalọ́ àti ìyàwó ẹ̀ àti Awíkoko ìyẹn Mr. Rotimi Daniel mo wá rọ̀rọ̀ tó ń sọ mo rí pé ọ̀rọ̀ tó ń sọ yẹn bàbá mi ìfẹ́ sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó kù díẹ̀ káàtó sà ọlọ́run ó kù díẹ̀ káàtó ẹ má bínú sí mi o bóyá bí mo ṣe ń gbé kalẹ̀ ó rí bákan ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi fi àgbàgbá ó kù díẹ̀ káàtó sà o ẹ̀yin náà ẹ̀kan fọ̀rọ̀ ìṣirò ara yín pé ọmọ yín ni Olúwalọ́fẹ́ kan wá sọ pé ọmọ yín obìnrin kan ni Olúwalọ́fẹ́ tó wá ṣe bẹ́ẹ̀ tí ẹ rí ọmọ yẹn bá sọ̀rọ̀ fún odidi ọdún 4 kẹ wá ti dàgbà tó ìyá ọmọ yẹn kẹ́yìn náà ti wà ní ọlọ́run á túbọ̀ dà yín lágbà bọ́ ẹ̀ tí pé 80 years so kẹ wá ti dàgbà tó bí 80-85 kẹ má wá rí ọmọ yín bá sọ̀rọ̀ pẹ̀lú ọmọ ẹ̀ 3 kẹ má rọ ọmọ bá sọ̀rọ̀ kẹ má mọ bó ṣe rìn kíyà yẹn kó wá wò ó pé ta ló lè gbà ń jẹ́ kó ń lọ sọ́dọ̀ Awíkoko tàbí ẹ̀yin fúnra yín ẹ wá lọ sọ́dọ̀ ẹni tó lè gbà yín pé kó jọ ọ́ kó ràn yín lọ́wọ́ ẹni tí ó ń dẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ ọgbọ́n tóun ní láti gbé ọ̀rọ̀ kalẹ̀ lákàyè oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní lákàyè tiẹ̀ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ náà ló fi gbé kalẹ̀ yẹn pé bàbá pásítọ̀ Olúwalọ́ o ẹ jọ̀ọ́ níbo nìyàwó yín wà before kí Awíkoko dẹ̀ tó gbé ọ̀rọ̀ yẹn síta ó ti kọ́kọ́ pe Olúwalọ́ ó ti pe Olúwalọ́ ti send message sí ní several times ó dẹ̀ ti pe ó ti bá sọ̀rọ̀ Olúwalọ́ respond ni òun ló fà á tí Rotimi Daniel náà fi gbé ọ̀rọ̀ yẹn wá síta bàbá tó bá wá jẹ́ ọmọ yín ní ńkọ́ odidi ọdún 4 ṣe bẹ́ẹ̀ yín náà lọ́mọ tó wà nílé ọkọ ṣe bẹ́ẹ̀ lọ́mọ obìnrin tó wà nílé ọkọ bàbá kí ọkọ ẹ̀ wá gbé pamọ́ fódidi ọdún 4 àbọ̀dún 5 àbọ̀dún 10 kẹ má rí kẹ má dẹ̀ ra àwọn ọmọ ẹ̀ kẹ má dẹ̀ rí bá sọ̀rọ̀ tẹ bá tún wá ṣe tẹ́lẹ̀ fẹ́ lọ bá ọkọ ọmọ yín láti béèrè ọmọ yín lọ́wọ́ ẹ̀ kó máa lé yín bí ajá báwo ló ṣe fẹ́ rí lára yín bàbá ẹ má bínú sá o ẹ jọ̀ọ́ mo fi ìkúnlẹ̀ àbíamọ bẹ̀ yín mo kàn fẹ́ kẹ fi ṣírò ara yín wò ni mo dẹ̀ rí pé olóòótọ́ ni yín mo rí pé àgbàlagbà tó ń to ìlú tó lè tó dídí ìlú ṣe mo bí ìlú ṣe tóbi tó òun lẹ jẹ́ bọ́tẹ́lẹ̀ tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó sà
wọ́n ní ká pọwọ́pọ̀ ká bá olè wí, àwọn kan wá sọ pé ibi tó ní nǹkan fi nǹkan ẹ̀ sí ni ò dáa. Ṣebí ẹ̀gbọ́n ìyàwó yẹn ṣe bó ló bọ́ síta níjẹta ń sìn tó bẹ̀rẹ̀ sí ní ṣe voice note tó lọ sórí radio station kan tó lọ ń ṣe voice note níbẹ̀ pé ìgbà tí Olúalọ́ fẹ́yàwó ẹ̀ bó ṣe fẹ́ tán ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan ló gbé lọ lẹ́kọ̀ọ́. Ẹ ti gbọ́ rí kí ọkùnrin àti obìnrin fẹ́ra wọn kó wá jẹ́ wípé ilé ọ̀rẹ́ náà máa fìyàwó sí. Olúalọ́ wá gbọ̀nà ṣọ́ọ̀ṣì lọ. Ẹ̀kọ̀ọ̀kan tó Olúalọ́ bá fẹ́ dóbò ló máa ń wáyàwó ẹ̀ lọ. Ìgbà tó yá Olúalọ́ àtọ̀rẹ́ yẹn wá jà ló wá ní kí lady yẹn kúrò ní lady yẹn wá kúrò ńbẹ̀. Bóyá ìyàwó yẹn gan ló dájà ló dájà òun àtọ̀rẹ́ kò sẹ́ni tó mọ̀. Nígbà tó máa bímọ àkọ́bí yẹn chọ́ọ̀chì ṣebí CAC l'Olúalọ́ ń lọ gbogbo wa ládẹ́mọ̀ chọ́ọ̀chì winner chapel àbí nǹkan náà ló wá ṣèkómọ fún wọn kì í ṣe chọ́ọ̀chì Olúalọ́ kí l'Olúalọ́ ń bò ń bẹ̀. Tó bá ti fẹ́yàwó rí kí ló dé tí ò sọ fẹ́ni tó fẹ́ pé òun ti fẹ́yàwó rí kí ló ń bò. Ìgbà tó tún bímọ ẹlẹ́ẹ̀kejì wọn ló lọ kọ́lé fún síbì kan lady yẹn nìkan ló ń dágbé wọn ló sọ pé òun àti Olúalọ́ ò jọ sùn sórí bẹ́ẹ̀dì fódìdí ọjọ́ méjì rí wọn jọ ṣe tọkọtaya rí ju pé tán bá fẹ́ bára wọn sùn. Tó bá dẹ̀ ti lè bá sùn tó lóyún tán á ti sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ló máa gbé gbogbo bùkátà yẹn. Èmi ò sọ pé bùkátà owó o bọ̀ bùkátà pé pẹ̀lẹ́ bùkátà kó tẹ̀rẹ́ ní tẹ́kẹ̀ èèyàn ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn ẹbí ẹ̀ ló máa gbé gbogbo ẹ̀ tó dẹ̀ máa fi bímọ. Ìgbà tó dé lẹ́ẹ̀kẹta náà fi gbé lọ sí Germany. Ṣé téèyàn bá wá lọ sí Germany wọ́n ní wọn kì í pelé mọ́ ni ṣebí lóyìnbó làwa náà ń gbé. Téèyàn ò bá dẹ̀ níwèé ṣé wọ́n sọ pé wọn ò gbúdọ̀ pé fámílì èèyàn mọ́ ni. Ẹ jẹ́ a máa fọ̀rọ̀ sínú ara wa wo bàbá mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú bí mo ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ẹ jọ̀ọ́ sà ẹ má bínú ara bí amú ló ta mí. Tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ni lady yẹn ń kọ́ àbí tó bá jẹ́ àbúrò mi àbí tó bá jẹ́ fámílì mi èmi náà tún fi ṣírò ara mi wò lẹ́ẹ̀kan sí. Àdẹ̀mọ́ situation tẹ́ni ẹlẹ́ni wà. Ìyá ìyàwó sọ pé ìgbà tóun àti bàbá Olúalọ́ jà pé ilé àkọ́kù náà lé sí bóyá ilé àkọ́kù yẹn ló ṣì wà o bóyá gọ́fìmẹ̀ntì ti gbọmọ lọ́wọ́ ẹ o bóyá nǹkan kan ń ṣe lẹ́yìn yẹn o kò sẹ́ni tó mọ̀. Ìlú òyìnbó tá a dẹ̀ wá ìlú ọ̀dájú ni àwọn èèyàn dẹ̀ ń pariwo ó ẹ bá dẹ̀ tún wá sọ wípé kí ìyá ìyàwó kó gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé ṣe ló yẹ kí ìyàwó gbé ìgbésẹ̀ o kó lọ sí police station o tàbí kó lọ fi tó ìjọba létí. Ẹ jọ̀ọ́ níbo ni ọwọ́ jà Olúalọ́ òde ní gbogbo Nàìjíríà yẹn sọ́dọ̀ ọlọ́pàá ni sọ́dọ̀ lọ́ọ̀yà ni sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀tá ni ọwọ́ òde ẹni tó bèrè ìyàwó ẹ̀ tí wọ́n ti bèrè ìyàwó ẹ̀ tó ti lọ ń pe lọ́ọ̀yà ṣé nǹkan tó kàn nìyẹn ìyàwó yín kọ́ sà ṣàlàáfíà ló wà ẹ jẹ́ ká rí ká bá sọ̀rọ̀ ok ìyá ẹ̀ fẹ́ kì í wọ́n wá lọ pe lọ́ọ̀yà wọ́n ní wọ́n dífẹ̀mù àwọn kò tí ì le tó yẹn sa ẹ̀yin náà ẹ wo gbogbo yẹn ẹ wo gbogbo ọ̀rọ̀ yẹn ẹ má jẹ mọ́ra wọn dáàdì mi ẹ má bínú ó lè jẹ́ bó ṣe ká mi lára ni mo ṣe ń bá yín sọ ẹ má bínú sà. Àmọ́ situation tí lady yẹn wà àtọmọ ẹ̀ àbí jẹ́ẹ̀lì ló wà ní t'Olúalọ́ ò fẹ́ sọ ṣó wà ní jẹ́ẹ̀lì ni ṣé gọ́fìmẹ̀ntì gbọmọ lọ́wọ́ ẹ̀ ni torí ní Germany yẹn wọ́n máa ń gbọmọ wọn ṣeré ni ṣé gọ́fìmẹ̀ntì ti gbọmọ lọ́wọ́ lady yẹn ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan táwọn ẹbí ẹ̀ fẹ́ mọ̀ nìyẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí lady yẹn nǹkan táwọn ẹbí ẹ̀ fẹ́ mọ̀ nìyẹn ṣàlàáfíà ló wà ṣé kò sí nǹkan kan tó ṣe é àbí láti bí oṣù méjì tó ti ń pariwo yìí ṣé íńtánẹ́ẹ̀tì ò tí ì dọ́dọ̀ lady yẹn láti lè rí pé àwọn èèyàn ń bẹ̀rí ẹ̀ kó tiẹ̀ pélé pé màámi o àlàáfíà ni mo wà o ẹ má dààmú ara yín mọ́ màá tún bá yín sọ̀rọ̀ láìpẹ́ kó dẹ̀ gbé voice yẹn sílẹ̀ fún àwa tá a jẹ́ online lọ báyìí ká lè gbọ́ pé òkè àlàáfíà lẹ́ni ìwà ò ká mójú kúrò ń bẹ̀. kí ló wá ṣẹlẹ̀ tí Pastor Olúalọ́ wá sọ everybody di wèrè tọ́wọ́ pé àwọn ò ní dẹ́nì kankan lóhùn nítorí pé ẹnì kankan kò jẹ́ àwọn ní explanation. Ṣé bójú ṣe rí rẹ̀ ta fi ń jobi lọ́jọ́ ẹ̀dẹ́ ìgbà tó fẹ́ lọ fẹ́ lady yẹn lọ́dọ̀ ìyá ẹ̀ tó fẹ́ lọ fẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀ tó fẹ́ lọ fẹ́ nínú ilé wọn ṣé bó ṣe nìyẹn bó ṣe dágunlá nìyẹn bó ṣe rí tán láwọn ò rí nìyẹn bó ṣe gbọ́ tán láwọn ò gbọ́ nìyẹn bó ṣe nìyẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe ṣé ó possible kéèyàn má wà kí ẹ rìn kéèyàn dédé fa ọmọ ẹ̀ lé lọ́wọ́ ṣebí torí pé àwọn fámílì yẹn ti rí pé pásítọ̀ lélẹ̀ èèyàn Ọlọ́run ni èèyàn jẹ́jẹ́ ni ó máa bá wa tọ́jú ọmọ wa nítorí ẹ̀ náà ṣe fa ọmọ yẹn fún virgin dẹ̀ lọ́mọ yẹn kì í ṣe oníṣekúṣe èèyàn according to her sister wọ́n ní virgin ni at the age of 25 years old kò tẹ̀ tí ṣe tó ní yunifásitì gan nígbà tó ti fẹ́ra dáàdì mi
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bọ́ síta kẹsàtúnṣe kẹ bá wa bá Olúalọ́ sọ̀rọ̀. Ẹ̀rọ ti wú orí ẹ̀rọ tàgbàlagbà 80 years old níyà yìí ìyá lady yẹn 80 years látọ̀rí 1 dé 80 choice ni Ọlọ́run máa jẹ́ sunkún kíkorò lọ́jọ́ alẹ́ wa náà. Ọlọ́run ò ní jẹ́ ká sunkún kíkorò kò dẹ̀ sábíyamọ tó lè ṣe tí ò ní barata. Ìyá yẹn wò pé ibi tó ti lè gbà ń ní ọ̀dọ̀ Mr. Rotimi Daniel òun ló ṣe lọ́bẹ̀. Ó ti mọ̀ pé tóun bá pe ọlọ́pàá máa ṣe wúrúwúrú ni tó bá pe lọ́ọ̀yà kò kífò kó pe woman rights. Ẹ̀yin náà mọ̀ Nàìjíríà tá a wà ibi tówó bá ti ń sọ̀rọ̀ kẹ́kẹ́ kan ò gbúdọ̀ gbin. Ẹ mọ̀ Nàìjíríà tá a wà sà. Òun ló fà á tí ìyá yẹn fi gbé lọ sọ́dọ̀ ẹni tí ò ní gbowó tí ò ní gbòbì lọ́wọ́ ẹ̀ ẹni tó kàn máa bá sọ̀rọ̀. Ẹ bá wa bẹ Olúalọ́ sà ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ dáàdì mi ẹ ní sọmọ nù ẹ ní sunkún kíkorò lọ́jọ́ alẹ́ yín lórí àwọn ọmọ yín lágbára Ọlọ́run ẹ ní jẹ̀bi ẹ ní jẹ̀korò. Ẹ bá wa bọ́ síta kẹ bá wa bẹ Olúalọ́ ibi tí lady yẹn bá wà bó jẹ́ voice note lásán kọ́ ṣe kọ́kọ́ ìyá yẹn fi balẹ̀. Olúalọ́ fúnra ẹ̀ náà dẹ̀ máa dàgbà tóun náà bá wá dàgbà kọ́ wá ṣe bẹ́ẹ̀ kidnap ọmọ tiẹ̀ sínú ilé ṣẹ́nu ẹ̀ máa dùn sí. Ẹ jẹ́ a máa fọ̀rọ̀ sínú ara wa wo. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé ó ní agbára díẹ̀. Ẹ wò ó ẹ bá mi comment kẹ́ máa like sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára wá ní rí jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí. Bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílìkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.